Right now, we are presently at Odo Oleyo at Igon Okoto, Yewa North local government in Ogun State. Here we are with Oba Dr. Mukaila Akanbi Salako, the Adokun of Igon Okoto, Yewa North. He is here to tell us the historical aspect of this particular river. His Royal Majesty, Oba Dr. Mukaila Akanbi Salako, the Adokun of Igon Okoto, Yewa North. Kábíyèsí, odò tá a wà yìí fún àǹfààní àwọn èèyàn wa nítorí pé ilẹ̀ Yorùbá ni a wà yìí. A fẹ́ kí ẹ sọ ní èdè abínibí. Ẹ rí i pé mo tún padà wá sí èdè abínibí wa. Ó lè wà ní ọ̀rẹ́ kíníwí fún àkọsílẹ̀ fún àwọn èèyàn wa kí gbogbo wọn lè gbọ́ dáadáa. Pé odò ní odò Ọ̀lẹ́yọ̀. Odò Ọ̀lẹ́yọ̀. Ọ̀lẹ́yọ̀ ni. Ǹjẹ́ ó nídìí tí wọ́n fi ń pè é? Ó nídìí nítorí Adókun àjíwò ẹkùn àti Ọ̀yọ́ ó wá tọ́tù Ọ̀yọ́ Aláàfin gẹ́gẹ́ bí ìtàn odò yìí ló wà lẹ́yìn ìkùlé wa ní Ọ̀yọ́ bẹ́ẹ̀ bá lọ sọ́yọ́ ẹ béèrè odò Ọ̀lẹ́yọ̀ odò yẹn wà lẹ́yìn Ọ̀yọ́. Ifá Ọ̀rúnmìlà àkókò lókun nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ láàrin tẹ̀gbọ́n-tàbúrò àwa ló kàn ẹ̀yin ló kàn fún tọba láti gé tàn yẹn kúkúrú nìjà fi dé láàrin àwa àti Ṣàngó àti Àjàkà ọmọ ìyá ni wọ́n ọmọ bàbá ni wá àwa ìyá wa tó bí Ọ̀kànrá àti Ìṣògùn Adókun Asákànràn ti Ìbèṣè ìyá àlá ti Ìlaró Olúkókun Abẹ̀pa ti Jọ̀gá Orúlé ọmọ ìyá kan náà bàbá kan náà ni wá. Nígbà tí ìjà ìdé gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe wọ́n béèrè lọ́wọ́ Ọ̀rúnmìlà ni wọ́n béèrè lọ́wọ́ Ọ̀rúnmìlà àkókò lókun pé yes báwo la ṣe fẹ́ rìnrìn wa wọ́n ní ẹ jáde adé ti wà lọ́wọ́ bàbá tó bí àwa ti dé adé rí lọ́yọ̀ọ́ bàbá táwọn Ṣàngó náà tó jẹ́ bàbá Àjàká lẹ́gbọ̀n wọ́n ti dé adé lọ́yọ̀ọ́ adé yẹn tó padà sílé wa padà nígbà tí Dádìgbòlù bá yọ ọba tán làwa ń jẹ lọ́yọ̀ọ́ adé yẹn tó padà sọ́dọ̀ wa níjà wá dé láàrin ọmọ tẹ̀gbọ́n-tàbúrò bó ṣe bí wàhálà ṣe dé nìyẹn aṣáko lọ́yọ̀ọ́ ṣá pẹ̀lú ogun gidi wọn á ní ká máa lọ síbi tí ẹ̀gàn Òkòtó níbi omi ṣẹ́pẹ́ṣẹ́pẹ́ ní kọ́ wa Dókun máa lọ o wọ́n sọ ibi tí Asákànràn máa lọ wọ́n sọ ibi tí Ṣàlà ló tẹ̀lé wa Ọ̀kànràn ló tẹ̀lé wa Ìṣògùn Ṣàlà Ìṣògùn torí àwọn ọmọ méjì nìyá yẹn bí ó bí Ọ̀kànràn ó bí Ìṣògùn Ṣàlà Ìṣògùn ló tẹ̀lé wa àbíbọ̀ ká dúpẹ́ lọ́wọ́ ìlú kan nílẹ̀ Yorùbá àwọn ni wọ́n jẹ́ ká parẹ́ wọ́n pẹ̀lú yẹn ní Ẹdẹ Tìmì Àgbàlẹ̀ Ọlọ́fà ná ó gbìyànjú fún wa torí pé àwa díẹ̀ tá a kù yẹn kọ́ ni bàbá wa bí a pọ̀ gan-an ṣùgbọ́n ogun yìí pa ọ̀pọ̀lọpọ̀. Adé Kétu a tún béèrè Kétu pé báwo la ṣe ń rìn nígbà tá a dé kò sí a pàdé èèyàn wa kan tóun náà ń wá ẹ̀gàn Àlàdé àwa ń wá ẹ̀gàn Òkòtó ẹ̀gàn Aládé ń wá ẹ̀gàn Àlàdé tábẹ̀rẹ̀ sí wọnú igbó kiri àbádébí àwọn ogbó àbáwárí àkóńbẹ̀ wọ́n ní kí Ìṣògùn Ìdí Ọdán
àti nǹkan báyìí kan báyìí a lè sọ yẹn síta tó bá wà ní káwọn dúró nígbà tá a dé ṣáàlà orílẹ̀ ìṣògùn dúró mbẹ n kò ti rí nǹkan tó ń wá a dúró mbẹ a sinmi a lò bí ijọ́ mẹ́ta mbẹ pẹ̀lú ẹ̀ àfọkàn ẹ̀ balẹ̀ tọrọ mọ ẹ̀gbọ́n wa ni. náà ó dúró síbẹ̀ à ń bọ̀ mẹ́wàá ẹ̀.